Ní ẹsẹ̀ ẹ̀dùn ọkàn yín o. Ẹ̀dùn ọkàn wa náà ni pé ìbànújẹ́ ti dókè ọ̀yọ́. Ìbànújẹ́ ti dókè ọ̀yọ́, ogun ti dé ọlọ́mọdé ogun kóra ogun ti kóra lókè ọ̀yọ́ o. Ẹ mọ̀ gbàrẹ́ èèyàn méjì mọ́sídìí sí kẹta. Ogun kóra o, ogun kóra ẹgbàrá alẹ̀ ẹ dá sí rẹ torí Ọlọ́run. Ìlú ètò ẹ mọ̀ jẹ́ kí ìlú òkè ọ̀yàn tú o. Lé ọlẹ́gbẹ́lu àti ìfilẹ̀. Akíbu Yálóde o, Àtàlùdá. Bàbá dé àgbẹ̀ ẹ sọ̀rọ̀ ìlú òkè ọ̀yọ́ lórí ìlú òkè kákẹ́ gbé sí ìjọba. Ìlú òkè ọ̀yọ́ ogun mà ti kóra o, ogun mà kóra ní ìlú o, ẹ má gbàrà. Ìjọba ẹ má gbàrà ogun mà kóra o. Wọ́n mà ti pa àwọn méjì o, wọ́n ti pa Àlù, wọ́n ti pa Kíìmọ̀. Ogun mà ti dé Àlù, Akíìmù, wọ́n mà ti kó rán ìjọba ẹ má gbàrà o. Èso. Ẹni tí wọ́n pa leléyìí o. Ẹ̀dú. Fílẹ̀ bá náà ṣé ẹ ti rí báyìí ẹni tán pa leléyìí o. Àlù wọn ti gbèdé. Ẹ ṣàánú wa o. Ẹ ṣàánú wa, ẹ dákun ẹ ràn wá lọ́wọ́. This is one of the dead body. Another one is on the way coming. This is the people that they kill at Okeoyan. See the man lie down. His name is Mr. Akim. See, this is the dead body. The man has died by gunshots, by bandits. See something. Where are we going? Government, please help us now. Another one is on the way coming. God.